Africa Content TV. Àbá sọ̀dá ní Ìlọrin Aríkùúrà ní òkì ní ọmọ ìmáàmù àgbà àbíbi kálábùdá mọ́ lákùúrà ṣe kọ́ńtúkọ́ńtú. Sábà fún mi lọ́wọ́ kí kọ̀ọ̀tọ́wọ́ kó ṣe lábà kan wà sí owó tó. Ìyẹn ṣálẹ̀ mi lò ara bá ń bí. Bí ọ̀pá tó ṣojú kòkòrò tó bá tó wà fáà. Ajẹ́pẹ́ ìjọ ọkọ̀ ló wá. Ìwọ́n sáà fún mi ní lábà kan. Èèyàn tí ò ní kankan tó ń ṣàdúrà fún ìgbàgbọ́ ló sọ fún un ebi onípò ní tọ̀hún títí tọ́jú alẹ́ ṣáàtì máa gbàdúrà lẹ́ẹ̀rọ àwọn olùdíje gidi mo para ti yẹ mo fi ní wọn ní mọ́tàs àfáàgbà bàbá wa bíbú láyé tó máa bá mi fi wọn ojú ọ̀la òun ọba ojú bàbá àgbà. Ẹ̀yin jẹ́nẹ́rà jẹ́nẹ́rà. Mo máa tiẹ̀, mo ká fàgbà. Nílùú Mọ́kàs. Bàbá wa àríkúlá ìpín. Àríkúlá ìpín ní òṣìṣẹ́ ní àrípẹ́. Ọmọ ẹ̀bùn fún àwọn ẹ̀rọ ṣe. Agbára àmàṣẹ nínú ọdún. Àbíbù láàrin bàbá wa bẹ́ tí yí bá jáde ó bá 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 ká sí ẹ̀bá ní kí ṣe hù ní bàbá wa ọlọ́wọ́ abẹ́ ayé sí fún wa ẹ̀kù lẹ́bì nínú àgbà àti àdìgbò ọlọ́lá àrí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀já tẹ́tí pọ̀ wá àyè àyè mi kò ní já ìwọ́n tó bá ṣọ́ ọmọ pàríkà sí ó bá para pẹ́pẹ́ ìjà sí ajẹ́pọ̀ ọ̀pọ̀ láàrin ọmọ wà sí ìwúkáyé pàríkà sí ìbátò araba bí òkì ṣe ìwúrí ṣe ìwúrí bàbá òkì ṣe ìwúrí òkè ìwúrí wọ́n wá bá bàbá wa òkì ṣe wà pa mufti lọ́wọ́lọ́wọ́ báyìí. Mufti ní ìlú ti lọ. Sheikh Sultan Al-Faruq ọ̀pá àlàájá àmàràmà. Mo bára Mufti àgbà. Mo fi ní sọ́kọ̀ àwọn àfá pátápátá. Kì í ṣèlú Ìlọrin nìkan. Títí lẹ́yìn òrùka ìjà tó fi lẹ́lẹ̀ pa àràbà bí. Tó fi báyọ̀ lé. Tó fi gbẹ́gbà wú lé. Bàbá lọ sọ́ọ̀dọ̀ dákúrẹ́. Tó tó lẹ́ kíkì. Tó fi wẹ̀ bẹ́ẹ̀ bá àràbà bí. Tó fi gbẹ́ ìlú ẹ̀kọ́ òkú. Àtọ̀rí kọ́rẹ́tì àwọn àgbà. Gbogbo ìpẹ́lá. Ìmáàmù àgbàgbọ́ owó ìjẹun náà. Gbogbo ní ẹkú àdúró tí o. Ẹkú iṣẹ́ ọlọ́run ọba.
àfa lórí lọ́fà. Gbogbo yín mọ kí babalá mo yí bí òkì yí àjàdé ẹ̀dẹ́ ẹkú iṣẹ́ olúwa ṣáájú mi àdúgbò bí ká ìyọ̀fẹ́ mi akọni. Mo kí Nàìjíríà mo para ọ̀tẹ̀ ń tètè mo fi kí gbogbo yín. Àbẹ̀yí tí mo dárúkọ, àbẹ̀ tí ò dárúkọ, gbogbo tó ń jà fún àpapọ̀. Wọ́n lọ sọ́dún wa bí yá, àgbẹ̀ mi mo kí. Wàsíwájú ojú ọlọ́run àti gbogbo wọn. Wọ́n ti ṣàwẹ̀ tán. Àdúrà wa ti wà á sí. Ẹ má gbàgbé àdúrà. Ẹ̀yin bàbá wa pàápàá gbogbo ilẹ̀ yóò wá. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àdúrà. Orí incoming president Àkànbí Adéyẹmí Aṣíwájú. Káàkiri àkókò ńlá. Èèyàn bàbá jẹ́ ní àdúrà. Bàbá bá àdúrà kì í. Ìfẹ́ Ọlọ́run yóò máa ṣe lójoojúmọ́. Ọ̀tẹ̀ fi ṣe òbí, ṣe òbí. Ìsìnkú Ọlọ́run ọba tó dájú. Ó fẹ́ lára ọ̀tẹ̀ tì ṣe òbí. Ìyẹn ló ṣe máa mọ́ wọn lára ṣe òbí. Ìrọ̀kọ̀ lè bínú wọ̀ Ọlọ́run ṣe òbí. Ìrọ̀kọ̀ lè bínú wọ̀ Ọlọ́run ṣe òbí. Ìyọba dúdú káyà ṣe òbí. Àdùnláì ó ní máa ṣe òbí ṣe òbí. Ìwọ̀n tó bá bọ́jú mi ní wàá yí àbẹ̀ òní ìrọ̀kì. Olóyèdí sọ fún wọn, jọ́mọ̀ ẹ sọ fún wọn, èèyàn bá wájú mi ní òwò tí ìyá àbẹ̀ orí ọ̀kì. Àṣọ ìgbé ọkọ̀ aláwọ̀ kúrà àbẹ̀ orí ọ̀kì. Orí pẹ̀lú nǹkan, mo kọ́ sábínú wọn pọ̀. Wọ́n ti kìlá ọlọ́run àbẹ̀ orí ọ̀kì. Wọ́n ti kìlá ọlọ́run àbẹ̀ orí ọ̀kì. Àdúrà wa gbà àbẹ̀ orí ọ̀kì.